ẹgbẹ́ ní gúnjẹ. mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí mo kí wa pa kó dédé àsìkò yìí àsìkò oúnjẹ ọjọ́ ti rí ẹni odò bí bó ló ti rí lọ́dọ̀ ti yín o ẹ káàárọ̀ ẹ káàsán kúrò ilẹ̀ kalẹ̀ ẹ bá mi pè gbogbo àwọn tí wọ́n rò pé bóyá àwa tá à ń pèpè fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá àwọn tó rò pé rí wáyé àbáwọn tó rò pé bóyá a fẹ́ dàlúrú ni àwọn tó sì nígbàgbọ́ nínú wọn Nàìjíríà ẹ wá gbọ́wọ́ sí tó tún kan àwa Yorùbá látijọ́ tí Fúlàní ti ń gbé wa àjọ tí Fúlàní ti ń gbé wa nílẹ̀ Haúsá ní north wọ́n ṣe ń pa wọ́n bẹ̀ tí wọ́n jí wa gbé ń bí náà ni wọ́n ṣe ń ṣe fáwọn náà ní north but láti ayé Buhari títí di present government tó wà ń bẹ̀ yìí protocol ni pé wọn ò kí ẹ̀ lórí àwa south west wọn ò rí àyè àwa south west àbíjọ́ ò lẹ ti gbọ́ pé àwọn àmì o wọ́n kó àwọn àmì wà rẹpẹtẹ tí wọ́n ń arrest àwọn x-men níbí rárá kò ṣẹlẹ̀ rí àti ìgbọ́rí inú tán àdẹ̀rírí lórí screen pé àwọn àmì o wọ́n ti kó àwọn x-men tán jíyàn gbé bí àbí wọ́n lọ rescue àwọn èèyàn kankan nílẹ̀ Yorùbá bí kò ṣẹlẹ̀ rí bí àwọn Àmọ̀tẹ́kùn àti Kẹ́bí lọ sanwó ìtàn bá jàjà rí rescue náà àwọn Àmọ̀tẹ́kùn lè máa bá ń bẹ̀ àtàwọn ìsọ̀ǹgbè security kọ̀ọ̀kan tí Yorùbá dálẹ̀ ṣùgbọ́n pé national security ọlọ́pàá air force navy lè rí wọn bẹ̀ torí pé wọ́n ọ̀ka àwa Yorùbá kún Nigeria citizen àwọn ò lẹ́tà title sí the same thing ní east ibi tó pàtàkì sí àwọn Nigeria army Nigeria air force Nigeria navy ibi tó pàtàkì sí wọn jù tó dẹ̀ lò wọ́n sí north ni lẹ́ẹ̀ma gbọ́ Zamfara Jọ́ọ̀sì Plateau ìní kan lẹ́ẹ̀ma gbọ́ táwọn àmì yẹn táwọn troop Nigeria lọ tá a bá wá sọ pé torí pé north ni wọ́n pọ̀ sí jù ṣé wọn ò dá wa láàmú ní bíbá yìí ni ṣé àwa ò after all a ní military base níbí náà Abẹ́òkúta 32 field artillery brigade ni wọ́n ń pe Abẹ́òkúta ní Alámàlà 32 field artillery brigade torí mo rántí army children's school èmi ti jáde primary school mi Láfẹ́wá láti kọ́kọ́ wà tẹ́lẹ̀ Láfẹ́ láyé Ṣàgàrí Láfẹ́wá ó ní military base wà tẹ́lẹ̀ ibẹ̀ lámì barrack wà ńgbà tó yá ni wọ́n lọ kọ́ army barrack sí etí range ní Alámàlà àwa máa kúrò láti Láfẹ́wá lọ jẹ́ army ration àìmọye military tán kó wá ń gbà yẹn tí wọ́n wá ń train wọn very big barrack ló wà ní Láfẹ́wá ibẹ̀ làwa ti lọ school ibẹ̀ làwa ti ṣe tán ìgbà yẹn náà sọ wá di army children's school 1 school 2 láti ibẹ̀ gbà tán kó Alámàlà tán ló di school 3 school 4 school 3 school 4 ló wà l'Alámàlà gbogbo wa army children's school náà là ń jẹ́ RCM so gbogbo nǹkan tó yẹ kó wà ní army base náà ló wà ní Láfẹ́wá wọ́n ní cinema wọ́n ní MRS àwa tá a jẹ́ ọmọ school wọn MRS ẹ̀ náà ti ń treat wa tí nǹkan kan bá ṣe wá standard military hospitals nígbà tó yá tán pa Lámàlà náà gba Lámàlà lọ́bẹ̀ ni wọ́n gbé military base kó Láfẹ́wá náà gbé lọ sálámàlà dọ́là àwọn military kọ̀ọ̀kan sì wà ní Alámàlà náà sì wà Láfẹ́wá torí àwọn kọ̀ọ̀kan wà tán ní tí ò ṣe gbé kúrò water reservoir tí wọ́n ní ó fẹ́ tó gbogbo ìlú tá a wà yìí tí wọ́n ṣe síbẹ̀ the school was very standard nígbà táwa wà ńbẹ̀ ká tó kúrò náà ti dá Alámàlà sílẹ̀ so wọ́n lè deny pé àwa Yorùbá wa ò tọ́ sí military
kò sí any military intervention kankan nílẹ̀ Yorùbá. Ẹni tán bá gbé nílẹ̀ Yorùbá wọ́n gbégbé. Ìdákẹ́ bí onítọ̀hún lọ sẹ́tù tàbí kọ́ àwọn àmọ̀tẹ́kùn kankan dìde. Kò sí intervention, kò sí pé bóyá military intervention wáyé látọ̀dọ̀ Nigeria Army, Nigeria Police, Nigeria anything Nigeria military kò wáyé rí fáwa Yorùbá. Àwọn ò lẹ́tọ̀ọ́ sí torí a kì í ṣọmọ Nigeria. Even when Yoruba is our president, ẹni bá sọ pé òun rí àwọn army tí wọ́n wọnú gbó wa lọ máa lé àwọn Fúlàní, ẹ jẹ́ ká gbọ́ kí tọ̀hún kọ sí comment. Bàbá gbàgede ọlọ́tẹ̀ ní ẹ nílùú tí wá bí báyìí àwọn army lọ bá wa kó wọn, ẹ jẹ́ ká gbọ́. Ló jẹ́ kó fẹ́ fùrọ̀ débi pé wọ́n lọ pọba lódò, wọ́n pọba lọ́ṣun, wọ́n pọba lọ́yọ̀ rádà. Olúfọ́ngbọ̀n pàgbé ó ti tó kán kó military wà bẹ́ẹ̀ gbà ẹ̀ rárá o. Gbogbo àwọn ọba tó ń ti meeting bọ̀ tí wọ́n pa méjì inú wọn lóńdó, ó yẹ kán kó military wà rárá o. Àwo entitled sí. Ẹ lọ Zamfara ẹ bá military bẹ́ẹ̀, ẹ lọ Borno state ẹ bá military, ẹ lọ Plateau state ẹ bá military base. Kí ló ṣe táwọn ò lẹ́tọ̀ọ́ sí nílẹ̀ Yorùbá wa? Nítorí pé àwọn ò kì í ṣe first class citizen. Bẹ́ẹ̀ làwọn Fúlàní náà ń pa wá náà lóko ń bí, ni wọ́n ń pa wá lẹ́kún, ni wọ́n ń gbé àwọn ọmọ wa náà ń rèébù wọn bí. Oyè tó bá karọ́ àwò ó yẹ kó kárẹ̀ ẹ̀dẹ̀. So ẹni tó bá gbé níbí báyìí wọ́n gbégbé. Bẹ̀tẹ̀ tó bá gbé north òun sì ní hope. Èyí tó bá gbé ní east wọ́n gbégbé. Àfi táwọn ẹbí ẹ̀ bá lè sanwó tán nìkan san. Tábá wá sọ pé gbogbo ọ̀nà ní Yorùbá ti gbà láti fa ojú gọ́fìmẹ̀ntì mọ́ra pé ẹ ti ẹ̀ wo sáìdì tiwa náà, ṣé bí nǹkan tán sọ fún wa ni pé wọ́n amalgamate, ìfọwọ́sowọ́pọ̀ ló ń jẹ́ Nàìjíríà. Countries mẹ́ta ni wọ́n papọ̀, country Yorùbá, country Igbo àti country Hausa. Gbogbo wa dẹ̀ ló yẹ ká jọ ní equality before the law. Gbogbo wa ló yẹ ká jọ ní equal right ní Nàìjíríà. But ìran kan ló kó gbogbo right yẹn pamọ́. Tán dẹ̀ ready láti share right yẹn pẹ̀lú any other region. Wọ́n ready láti share right yẹn pẹ̀lú wa. Àwọn ò lẹ́tọ̀ọ́ sí. Ẹ máa wò, ẹ lọ wo gbogbo military tó gbàjọba láyé. In tó mọ́ bá sọdọ́ di president as a Yoruba man torí wípé òun ni vice nígbàtí military tó jẹ́ northerner gbàjọba ni. And according to the rules and regulations, according to the law, tí president bá kú, when the principal dies, the vice becomes the automatic president. Tó jẹ́ kan ní Ọbásanjọ́ ń gbà ẹ̀. Ẹ lọ wo gbogbo military coup tó ti rule, gbogbo military tó ti rule Nigeria pátá, go and check them. Northerners lè máa bá nínú gbogbo ẹ̀. Lẹ́yìn ìgbà táwọn àgbo ìró sì ṣe ẹyọ kan ṣo tán ṣe. Tá a bá ní 100 military coup Nàìjíríà, 98 ó jẹ́ northerner nìkan, sáwọn náà dáyé fún ni. Bẹ́ẹ̀ là ní àwọn major general, là ní general tí wọ́n jẹ́ Yorùbá. Ẹ tó jẹ́ chief of army staff ó wà indisposed presently. Yorùbá náà tún fi rọ́pò ẹ̀, which means Yorùbá náà ní àwọn ọmọ ní top military. It means pé Yorùbá náà ní àwọn ọmọ tí wọ́n wà nípò ńlá nínú iṣẹ́ ológun. Wọ́n máa tẹ̀ wọ́n rí tẹ́lẹ̀ ni tí ó bá sí pé Yorùbá ló wà ńbẹ̀. Wọ́n máa tẹ̀ wọ́n rí tá ní gbóhùn wọn rárá. Fúlàní kan á lọ wọ́n tó mú Fúlàní mi síbẹ̀ ni. Ẹ lọ wo gbogbo history, chief of army staff, chief of general staff, chief of air staff, chief of kilotuku, naval staff, then inspector general of police. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn ẹ lọ wo ta ló lead nínú àwọn chief wọn àti inspector general of police. Tí wọ́n bá jẹ́ 100 so far tán tí Nàìjíríà ti ní, 98 tàbí 97 á jẹ́ from north. Tá bá wá jókòó tá wá rò,
disadvantages ni Yorùbá ní, a ní any advantage bó ti ń wọ̀n mọ́ nínú oneness and unity of we Yorùbás with Nigeria. We have lost more than what we gain. We did not even gain anything. Torí pé agbára wa wọ́n sọ́dọ̀ lẹ́ni. Nígbà tí a dá wà, nígbà tí Yorùbá dá wà, olówó ni wá, bílíọ̀níà ni wá. Gbogbo tá wá fi ọjọ́ ayé wa ṣiṣẹ́ fún, nígbà tí wọ́n dá wa pọ̀ tán náà council regional kan sọ wá di state. Kíá ni wọ́n claim gbogbo ẹ̀tọ́ wa mọ́ wa lọ́wọ́. Wọ́n wá fi Nàìjíríà bẹ̀rẹ̀ orúkọ ẹ̀ instead of Western Nigeria. Wọ́n yọ Western kúrò, wọ́n sọ di Nigeria tàbí kọ́ pè ní national. So a ti rógo ju bó ṣe yẹ lọ. Àwa Yorùbá ti rógo gan ní oneness Nigeria tá a wà yìí. We have suffered more than what we bargained for. Eléyìí ni rationale behind the cry of our great men and women that the solution is for us to dissolve from Nigeria, to disassociate ourselves from Nigeria and to stand alone. Incident kan ṣẹlẹ̀ tí mo fẹ́ wá report fún wa láàárọ̀ yìí. Gbogbo wa la mọ̀ Abdul Mugni àti Ajia Ganiyat, àwọn tí wọ́n jí gbé ní Kaduna yẹn, ọmọ tí gbogbo ẹ̀yin olóríire yìí bá mi dáwó fún, ọmọ tí gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò mí tẹ́ bá mi dáwó fún. Ọ̀la ní oṣù inú November tó máa dé lọ́la yìí ní ìbápọ́dún kan tí wọ́n gbé wọn. Kí n tó ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ fún wa tó ṣẹlẹ̀. Ọ̀la ni wọ́n bá pé ọdún kan ní ìgbèkùn àwọn Fúlàní. My question kí n tó break news yẹn fún wa ni pé my question is that látijọ́ tí wọ́n ti gbé àwọn méjì yẹn, ṣé wọn ò tí ì gbé àwọn míì tó jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní Nigeria government lọ balẹ̀? Why is their own case so isolated? Why ti government ò fi wo side wọn rárá tó fi jẹ́ kó jìyà ọdún kan? Why ti government, if it is true we are one Nigeria, is it because they are Yorubas? Torí pé tó bá gbé bí tó wà yẹn tó bá jẹ́ nọ́tánà ni wọ́n, I am too sure láàrin oṣù méjì wọn oṣù bẹ̀ láàrin ọ̀sẹ̀ wọn ti release wọn, most especially nígbà tó di tọrọ fọ́kálé táwọn Nigeria Medical Association torí wọn strike. Tí Nigeria government tó ń lo defiant year sí, tí wọ́n decide báwọn ò ní sọ sí, tí wọ́n dẹ̀ ready láti succumb or láti gbà wọ́n sílẹ̀. Until tí n tó ṣẹlẹ̀ tí mo fẹ́ break ìṣẹ̀lẹ̀. So ìtìjú àti ìwọ̀sí ni mo rí sí fún àwa Yorùbá. Tá a bá kọ̀ láti fẹnu wa béèrè tá a fẹ́, Yorùbá ní ẹnu ẹni la fi kọ méje. Ṣé bá ló lórí ilẹ̀ Yorùbá, kí làwọn olórí wa ń ṣe tó fi ń yàn wá mẹ́bọ lójú wọn tí wọn ò lè sọ̀rọ̀? They are all busy chasing shadow. N tó bá tán ni wọ́n lé kiri, future àrọmọdọ́mọ wọn tó bọ̀ òkàn wọn. Látorí ọba dórí ìjòyè, látorí ìjòyè dórí àwọn olóṣèlú. They are not ready to sit down and think, what is our children's and children's children, what is their future going to be after we might have departed? In Azikiwe, Baba yẹn ní, I want to write history so that when I gone, so you go here correct. When I have gone, I want people to be saying in Nnamdi Azikiwe, because of Nigerians, for the love of Nigerians, he starved himself. After I have gone, I want people to be saying Nnamdi Azikiwe bleed
because of Nigerians. Ó sọ àwọn kìíní ó list ẹjọ́ rẹpẹtẹ tí n bá lọ tán o mo fẹ́ káwọn èèyàn máa sọ pé mo débí sùn torí ọmọ Nàìjíríà. I bleeded because of Nigerians. I wept because of Nigerians. I want people to be saying I suffered because of Nigerians. Ó sọ àwọn kìíní yẹn lọ ẹnìkan right up yẹn wíwá bí 10 years ago kí bàbá yẹn tó kú ni mo ti kà. Mo fẹ́ kí wọ́n máa sọ̀tàn yẹn lẹ́yìn mi pé torí ọmọ Nàìjíríà omi bọ́ lójú mi, mo dààmú, ẹ̀jẹ̀ bọ́ lára mi, ebi pa mí, òrùgbẹ́gbẹ́ mi, kíní kan ṣe mí. Ó ro future ẹ̀ sílẹ̀. Ó fẹ́ kí wọ́n máa sọ̀tàn dáadáa lẹ́yìn òun. Àwọn ọba tí wá ń kọ́, àwọn olóṣèlú tí wá ń kọ́, àwọn tí wọ́n dó lórí tí wá ń kọ́. Ẹ̀sà ǹjẹ́ kí ẹ̀ lórí kí láyé fẹ́ sọ lẹ́yìn yín nígbà tẹ́ bá lọ? Ṣé kí ẹ̀? Àwọn ọmọ yín dìde, wọ́n rí ń tẹ̀yìn kọ́ tẹ́ẹ̀rì. Àwọn rí future pé ìyà tá à ń jẹ yóò lè máa jẹ wá lọ báyìí. Fúlàní ò kò lè sọra wọn dọlọ́run lé wa lórí. Northerners ti kó wa lẹ́rú and we must say no more. Jẹ́ support wọn torí ipò, torí ń tẹ́ fẹ́ jẹ àti ń tẹ́ fẹ́ jẹ. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò ní jẹ́ kẹ́ support wọn. Boko Haram yẹn wọ́n tún lò yín bí instrument láti kọ̀dí wọn ni, which is ought never to be. Now níbi àdédé aago 11 alẹ́ àná mo tiẹ̀ ti sùn, mo jí kí n tọ̀ ni mo rí tí mẹ́sẹ̀jì yẹn wọlé pa breaking news. Mo ṣe rí breaking news bá sáré omi ìtọ̀ ojú yẹn dá, mo lọ tọ̀, mo padà mo wá wo fóònù mi pé breaking news kí ló ṣẹlẹ̀. Ni mo rí at last Abdul Mugni and Dr. Ganiya has finally regained freedom. Ọkàn mi kọ́kọ́ torí at last yẹn tí mo lórúkọ wọn ẹ̀rù ti bà mí, mo rò pọ́n ti pa wọ́n ni. Wọ́n wá sọ pé has finally gained freedom. Ṣé o ka details torí tí tó bá mú mi ka details orin yẹn máa dá lójú mi. Ìgbà tílẹ̀ wá mọ́ láàárọ̀ yìí tí mo ti rí pé mo ti ráyè dáadáa, mo ṣe wá jókòó mo wá ka details yẹn. I was now made to know that àwọn Air Force náà padà lọ gba àwọn ọmọ yẹn sílẹ̀ àti ìyá yẹn. Àwọn Air Force, Nigeria Air Force tí ọkọ̀ ṣiṣẹ́ ń bẹ̀, àwọn náà wá padà lọ gba àtọmọ àti ìyá yẹn sílẹ̀. The first question tó kọ́ wá sọ́kàn mi láàrin òru yẹn, mo ti gbàgbé bóòlù là wà. The first question tó kọ́ wá sọ́kàn mi ni pé kí ni Air Force wò látijọ́ yìí tí wọ́n jẹ́ kó jìyà ọdún kan? Ẹsẹ̀kẹsẹ̀ lọ́kàn mi ti dá mi lóhùn pé ṣáwọn jẹ́ Haúsá ni, ṣebí Yorùbá ni wọ́n. Kí ni business àwọn àti Air Force? Má dìbí dá mi lóhùn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni mo ti wá conclude okay. So èèwọ̀ ni kí àwa Yorùbá ká feel efficacy existence of military in our country, Nigeria. So their activities does not even concern us here. They are not ready to touch our own life in Yoruba land. Despite the fact that ọmọ wa wà nínú àwọn tó ń lò tó ń jẹ́ Yorùbá officers. Ṣùgbọ́n ready láti jẹ́ kó wá rescue ìran wọn. Ọjọ́ wo láti rí kí wọ́n station àwọn Navy, Air Force tàbí Army sílẹ̀ Yorùbá pé against àwọn Fúlàní tó ń jiyàn gbé? Rárá o. Wọ́n dá màálù bó ṣe wù wọ́n ni. Kódà bó bá sílẹ̀kùn ilé ẹlẹ́ tó bá mọ̀ tí wà kàn déédéé rí pé Fúlàní dá màálù wọnú ilé ẹ̀, wọ́n lè dá wọnú ilé jọ̀dọ̀, àwọn kan dá wọ compound. Bẹ́ẹ̀ bá ṣí géètì ilẹ̀ tẹ́ mọ́tẹ́ ti géètì ìsílẹ̀ wọ́n ti dá. Oh God. In tí mo witness ni confirm ni mo sọ yìí, confirm. Níjọ́ tí wọ́n dá wọ sínú ibi tí mo ra fílẹ̀ àyè mo fílẹ̀ pé ká fi ṣe mọ́sálásí, mo kàn déédéé rí tí wọ́n kó màálù wọ bẹ̀rẹ̀ pẹtẹ ni. Ọ̀rọ̀ last week mo sọ yìí. Ẹgbẹ́ tí òṣèlú tó fẹ́ ṣe kọ́yàn mọ́ wọn. Bẹ́ẹ̀ bá dẹ̀ lẹ́ arrest wọn yẹn mú wọn lẹ́nu mi lè mú wọn lọ́dọ̀ ọlọ́pàá. Ẹ kàn waste time ara yín.
confam tó ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá mo sọ yìí. Ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́pàá máa ń ṣe bíi pé there is a standing order fáwọn pé don't entertain Fulani's atrocities at all. Ṣùgbọ́n ẹ jẹ́ kí Yorùbá jíyàn gbé, ẹ jẹ́ kó jọmọ Yíbò náà mú di kidnapping, kí a máa ti pe gbogbo press jọ wọ́n máa address wa. Ṣùgbọ́n ìtí Fulani ṣe everyday ààrí kan pe press rí. Are they even ready to entertain them? You are your own. Wọ́n mú Fulani dé àti mú kidnapper ni olè kidnap èèyàn wa, wọ́n kàn máa wẹ̀ wáyé. Tó bá ti jú tó gbàlẹ̀ wọ́n ní ẹ̀múlẹ̀ má wọ̀rí, ẹ bá wa fíìlì fọ́ọ̀mù báyìí, o waste time rẹ̀. Tó o bá tá pamọ́ síbì kan lójú ẹ̀rọ ìmáà rí ló ti máa rí tí Fulani yẹn tún máa kọjá, kì í ṣe pọ́ sọ fẹ́mi tẹ́mi witness ni o nílẹ̀ Yorùbá yìí. Mẹkáníìkì ni brọ́dà yẹn ní Adígbẹ̀, Fulani yẹn ṣàbúlábúlá, ó dẹ̀ lọ́bẹ̀ ó dẹ̀ tú odidi mọ́tò méjì bá ó pèsè sí gbogbo ẹ́ńjìnì ẹ̀ ní Fulani ọmọ tó ń ṣàbúlábúlá, ó tú gbogbo pèsè sí gbogbo ẹ́ńjìnì mọ́tò brọ́dà yẹn, ó tú kejì, ó ti páàkì kan sínú nylon jọ, ó dẹ̀ ti páàkì ọ̀kadà tó máa fi gbé, ìkejì ló kù kò tú tán kó pa bọ́nẹ́ẹ̀tì dé nìyẹn kà mọ́. Ìyẹn ní bọ́ ṣe ilẹ̀ bá ti mọ́ bẹ́ẹ̀ ó máa bá kọ́ ti tú ẹ́ńjìn lọ ló fi wá ṣọdẹ, nígbò máa débẹ̀ ló kà mọ́. Wọ́n arrest ẹ̀ lóòótọ́, gbogbo police station lé Abẹ́òkúta iná gbèdé, ìkan mo forúkọ bò láṣìírí tí wọ́n gbèdé táwọn yẹn ti jú gbà ńgbọ́n nípa fohùn lẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run èmi ń ṣe nǹkan kan nu mọ́tò, mo gbé wọn lọ, mo ṣe nǹkan kan lọ́wọ́ nu mọ́tò ní lọ́kùnrin yẹn ṣojú wa kọjá. Níjọ́ kejì ó tún wá ṣe bólábólà ládùúgbò yẹn, níjọ́ kejì ó tún wá ṣe bólábólà ládùúgbò yẹn. Kẹ́ lè mọ̀ pé we Yorùbá we are on our own, we are on our own. Ẹni bá dẹ̀ sọ pé nílẹ̀ Yorùbá yìí o òun ti gbé kéèsì àwọn Fúlàní lọ police station, wọ́n entertain ẹ̀rí kó bá kọ́ sí comment lẹ́yìn àwọn ọba tán pa ní Oǹdó tàrí tán arrest àwọn bíi méjì mẹ́ta tán fi wọ́n hàn wá alọ́lárí àràbọ̀ tán ti wá dájọ́ kú fún wọn. Ọlọ́run nìkan ló máa ṣàánú àwa Yorùbá. Lèmi ṣe ń pariwo pé ká jókòó ká mọ tá ṣe. Wọ́n ti release àwọn méjèèjì o, mo yọ̀ fún gbogbo ẹ̀yin abiyamọ ayé o, fọ́tò wọn lẹ̀ wò yẹn, Alájà Ganiyat àti Abdul Mugni. Wọ́n ti bá release àwọn méjèèjì ní òrùmọ́jú, wọ́n release wọn lánàá, ànàṣẹ́ ìjà pè lálẹ́ àná, torí òrùmọ́jú lè mi rí breaking news. Ẹ wá mọ tó wá bí mi nínú jù, àwọn Nigeria Air Force ló release wọn ni wọ́n lọ bí wọ́n bribe ní o, bí wọ́n arrest, I don't even know me tí gbọ́ details wọ́n ti release wọn. Wọ́n wá tún wá sọ pé àwọn mọ̀ pé yẹ káwọn lọ release wọn tipẹ́tipẹ́, ṣùgbọ́n àwọn ò fẹ́ pa àwọn méjèèjì mọ́ àwọn ará bí yẹn, táwọn bá take any action nígbà yẹn wọ́n á kú. Where were they láti jọ ìtàn tí jìyà? Then ibi títí jù yẹn wá dé, báwọn méjèèjì ṣe rí yẹn wọ́n gbọ́dọ̀ release wọn sí society. Mo wá béèrè pé bó làwọn méjèèjì wà sí, wọ́n náà wà ní Air Force Base, wọ́n kọ́kọ́ fẹ́ tọ́jú wọn kán ṣe rí nílùú toró ti dìtì jù. Wọ́n mọ̀ pé tó bá release wọn bẹ́ẹ̀ àwa press àgbé á dẹ̀ sọ wọn lẹ́nu. Ìyàwó ọ̀gá Air Force officer tí wọ́n gbé látijọ́ ìtójú òtẹ̀ ti Nigeria Air Force tí wọ́n ò rí rescue till àná for a whole year torí wọ́n ti jẹ́ Yorùbá. Ṣé wọ́n á gbéyàwó ọ̀gá wọn tó jẹ́ nọ́tánà wọ́n á fílẹ̀ dídá yẹn? Bá wà lọ́wọ́ àbọ̀ wọ́n ju páàsì àwọn ará bí yẹn lẹ̀ náà. Nǹkan tá à sọ fáwọn ọmọ Yorùbá ní pé ànítẹ́ bí apá ò bá ṣe ṣán báyìí èèyàn akúkú ká mórí. Ẹ̀yẹn lọ àwọn tó lẹ́lẹ́fẹ̀ẹ́ tán ní Whitlow ẹ̀rì tán máa káwọ́ mórí báyìí torí pé tó bá gbélé máa ro wọn. Bápá ò bá ṣe ṣán ẹ̀jẹ̀ àkà lórí. Kàkà kí ológbò kó ṣakápò ẹkùn, ẹ jẹ́ kó ní kálukú wọn kí wọ́n ṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀. They cannot continue cheating us like this. Ká panumọ́ ká má lè sọ̀rọ̀. Ohun tó bá wà ní líkì ló gbọ́dọ̀ wà ní gbàjà. What is good for the goose is good, must be good for the ganja too.
kí àwọn ti sáré intervene sọ̀rọ̀ àwọn ọmọ nọ́tánà wọ́n ti release wọn, kí àwọn ti intervene sọ̀rọ̀ wọn wọ́n ti release wọn. àwa ń kọ́, àwọn tiwa tó ń gbé ń kọ́. Are we truly the same? Is it true that we are one Nigerians? Never. We are never one Nigeria. George Orwell nínú ìwé Animal Farm ó ní all animals are equal but some are more equal than others. Yorùbá dẹ̀ sọ pápá òkun kájú kan lọ àfi tó bá gorí ebè. Àwọn tó gorí ebè yẹn kí ni ká ṣe sí wọn? Àwọn nọ́tánà ti gorí ebè, àparò wọn ti ga ju tiwa lọ. Ẹ̀dẹ̀ ní ká máa ikú ìtara wa pẹ̀lú wọn. Tẹ́ bá sọ̀rọ̀ gọ́fúnánsì àwọn náà kún bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ bíbá. Bí nọ́tánà ọ̀bẹ lọ́wọ́ sí ẹ̀ lè débì kankan Nàìjíríà. Tí nọ́tánà ò bá ti sáìn ó yá ọ̀dàgbàjà la fẹ́ tẹ̀lé o. Gbàgbé kéèyàn gbàgbé kò ní president. Ló ṣe jẹ́ pé káwọn president tí òǹṣọmọ náà ti bá débẹ̀, they must stand to the north, they must dance to the northern tune tó bá fẹ́ rí ìjọba yẹn ṣe. Dandan ni kí wọ́n dance to their tune. Ẹ ṣe rí wọn tó ń ṣe nǹkan láṣegbé ní Nàìjíríà. Àní bẹ́ẹ̀ bá mú Fúlàní pé àmì eléyìí o amúdé police station ẹ̀kan dára yín láàmú ni. Àbẹ́wá mú lọ army base nígbòjá ọ̀nà kún bẹ̀. Ọmọ Yorùbá mélòó náà jẹ́ kó gba ránkì. Mo fọlọ́ búra go to rank and file ẹni Yorùbá bíbà ń bẹ̀. Ẹnìkan dá mi lóhùn jọ kan pé ẹjọ́ wọn kọ́ gbàtí Yorùbá náà kì í jọ ìwọ̀n sẹ́sù. Èmi ti apply rí torí mo jẹ́ Yorùbá mi ìdẹ̀ lẹ́sẹ̀ ni wọ́n ṣe inú wọn ṣe gbà mí láyé ìgbà yẹn lọ́hùn. Mo ti apply sí Nàìjíríà mi rí, mo ṣe sáré fún Nàìjíríà gbà yẹn, mo lọ ṣe gbogbo training wọn ni mo pass. Wọ́n tó rí mi mọ́ colonel, mi mọ́ major general, mo dẹ̀ tún jọ́ mọ́ Yorùbá. Wọ́n ti communicate mi débi wọ́n máa lò pass àgbò fail. Umoru tanko Danduma ló máa gbọ́n bẹ̀rẹ̀ pẹ̀tẹ̀ tán kó sí. Tán bá máa mẹ́nu ayé kú òun àmọ́ mọ́ mu Yorùbá ẹyọ kan. Ibi dẹ̀ burú jù láyé náà máa fi Yorùbá yẹn sí. Débi kó máa frustrated. You see, a lot are happening in this country that we Yorubas closed our eyes. Now thanks to social media, ojú everybody ti là. And that is the rationale behind asking for Yoruba nation. They are not terrorists. They are only saying no or no more to all these exploitations from the north. All these barbaric and slavery acts to we the Westerners. And in Nigeria house tó wà UK owó Yorùbá náà rà. Ẹ lọ Saudi, Nigeria embassy tó wà Saudi owó Yorùbá náà fi rà. Western regions ní tẹ́lẹ̀ ó di Nigeria house lẹ́yìn. Ẹ wá wọn tó fọ́ níjù ó tán fún Yorùbá rà. Ẹ lọ́wọ́ àwọn tó dominate rẹ̀ nọ́tánà ni. Ìyá kan bá mi sọ̀rọ̀ láìpẹ́ yìí ní bẹ́ẹ̀ last year or early this year. Wọ́n ní tẹ́ ẹ bá dé embassy Yorùbá, embassy Nigeria. In fact wọ́n láwọn débẹ̀ ìjọ kan pé àwọn sájáde inú toilet, pé toilet yìí ò ṣe é lóbi tó ń bàjẹ́ dé. Wọ́n ló tó stage kan ẹ máa béèrè pé ṣé Nàìjíríà làwà ṣáà ti dé Nàìjíríà padà ni. Gbogbo àwọn tí ò qualify tọ́kọ̀ kó lọ máa ṣiṣẹ́ ní consulate Nàìjíríà. Gbogbo jẹ́ nọ́tánà ni wọ́n, àwọn lẹ́gbàá bá ń bẹ̀. Ìgbà tó dẹ̀ sọ yìí Adégbòṣọlá was the ambassador to UK. No, Sharafa Shola rather. Sharafa Shola was the ambassador Yorùbá. Sọ́jẹ́ kẹ́nu ẹ̀ tọrọ. Ẹni mélòó ló lè sọ ló lè pàṣẹ fún? Ọmọ Yorùbá mélòó ni wọ́n sọ pé àwọn rí? Ibi tó bá ti dá Northerners 20 lóhùn bóyá ṣe ìkan Yorùbá kan. Must we now live with such act títí tá fi kú ni? Nítorí ẹ̀ la ṣe ń sọ pé káwa Yorùbá mọ nǹkan tá à ń ṣe. Torí ẹ̀ la ṣe ń sọ pé
àwa Yorùbá is high time ká get act wa together and say no more to all these atrocities tí wọ́n commit ní northerners táwọn northerners commit fún wa. Àwọn ọba wa, they need to sit down and listen to with their children. Every one of us la sọ pé don't sign any agreement anymore with Nigeria. Ìta sign just has expired since 2014. Ẹ má tún lọ fọwọ́ ara yín sign mi because àwọn náà gbé yín síbẹ̀. Ẹ gbọ́ igbe tọmọ Nàìjíríà tọmọ Yorùbá ń ké. Àwọn bàbá wa tán jágbà sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n kóra wọn jọ. Wọ́n sọ nípa ọ̀rọ̀ tí mo subject matter tí mo sọ yìí. Màá pè wọ́n wọlé káwa náà lọ gbọ́n táwọn bàbá yẹn sọ. Ibẹ̀ lèmi ni mo gbẹ̀nu tì sí o. Mo kí gbogbo èyí tẹ́ bá mi dáwó fún Abdul Mugni àti Dr. Ganiya àti dúpẹ́ fọlọ́run pé wọ́n ò pa wọ́n o. Ọlọ́run jẹ́ kí wọ́n padà release wọn láyọ̀ àtàlàfíà o. Ṣùgbọ́n presently àwọn naval staff wọ́n ṣì ń tọ́jú wọn ìwà mọ́ o. Naval base tán gbé wọn lọ mi lè sọ o. Ṣùgbọ́n from a reliable source àwọn naval wọn release wọn, wọ́n gbé wọn lọ sí hospital, wọ́n lọ tọ́jú wọn bẹ́ẹ̀. My question is that ìtànṣẹ̀ wa ṣe lánàá yẹn tí wọ́n ṣe lọ ra weapon wá ni, ṣé wọ́n ṣe equip wọn ni, ṣé wọ́n ṣe ráyè tí wọ́n ní, ṣé àwọn tí wọ́n pàṣẹ fún wọn ṣe pa wọ́n láṣẹ ni kó yẹ lọ release àwọn ará bí yẹn ni, ẹ̀wọ̀n ọdún mélòó lẹ dá fún wọn tẹ́ ṣe fi release wọn tì? Those are the questions I'm asking Air Force officers, àwọn Air Force staff tí wọ́n lọ ṣiṣẹ́ yẹn tán lọ release wọn. Where were you people láti last year tó fi suffer a whole whopping 1 year? Anyways, a padà dúpẹ́ lọ́wọ́ yín náà ni pé ẹ ṣé o, ẹni rí ni tó mọ́ ni lójú ẹjẹ́ a dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹnìkan ní ò tí ẹ̀ mọ́ bí tá a wà rárá. Ẹ ṣé wọn a dúpẹ́ o. Ó dà ẹ wo orúwọ̀ sí kan tó lọ̀ wá. Tinubu pàṣẹ torí pé ó jẹ́ Yorùbá. Ó pàṣẹ lórí tax. Ṣẹ́wọ̀n kan northerners ti kóra wọn jọ pé kò sí tó jọ àṣẹ Tinubu ò lè múlẹ̀. Èní nìyẹn ìdí tí bàbá Gídá tó náà fi àná ní June 12 òun náà sọ gbogbo wọn kóra wọn jọ. David Mark wà ń bẹ, bàbá Gídá, gbogbo àwọn former president kan kan tó ń jẹ́ north gbọ́n northerners yẹn kóra wọn jọ náà ti sọ̀rọ̀ yẹn. Singular reason tí wọ́n fi sọ tán fi instruct bàbá Gídá pé kò gbọ́dọ̀ gbé ìjọba fún Abiola Ojú pé they don't want any Yoruba as commander-in-chief. I couldn't imagine that. A dẹ̀ ń pera wa ní wọ́n Nàìjíríà. Wọ́n dẹ̀ pé ẹ̀yin ọba ìkẹ́ tó wá sign. Ẹ̀yin náà àtúnlọ ẹ̀ lọ sign. Ẹ má dán wò. Ṣé láwọn nǹkan ìkátì ẹ̀ máa wò wọ́n? Káwa náà máa fi refresh brain wa. Ká máa wo àwọn nǹkan yìí. Ká máa fi rántí gbogbo 2008. I couldn't imagine. Ìgbà tí Fúlàní wà ń bẹ̀, gbogbo àṣẹ tó bá pa Yorùbá tẹ̀lé. Now Yorùbá is there. Tinubu sọ̀rọ̀ táàkì kan, àwọn nọ́tánà yẹn ní kò jọ, ó sọ tẹnu ẹni. Ẹ jẹ́ ká jọ gbọ́ voice note. Kò dùn lẹ́nu tèmi. Ẹ jẹ́ ká jọ gbọ́ voice note yìí. Bá ń gbé sí. Ààrẹ orílẹ̀-èdè ìgbà kan rí tán pè ní Babangida tó sọ̀rọ̀ nípa Abacha àtàwọn ọba ilẹ̀ Haúsá tán pè ní emir pẹ̀lú ọkùnrin kan tó náà jẹ́ olórí ológun tó sì ti ṣe adarí ilé ìgbìmọ̀ aṣòfin rí, Senate President, former Senate President David Mark, tó ní ìdí pàtàkì tó ń fi àná June 12 ó ní wípé àwọn tá a dárúkọ wọ̀nyí wọ́n dúró lé lọ́rùn
wọn ò fẹ́ kí òun gbéjọba fún Abíọ́lá, òun ló fà á tóun fi tẹ̀lé ọ̀rọ̀ tí wọ́n sọ. Kí ni mo fẹ́ fàyọ nínú àwọn ọ̀rọ̀ yìí? Nínú bíbá èdè òyìnbó ló fi kọ́, ó ní I know so and I'm not daft. Ó ní Abíọ́lá won, he tried. I feel bad about the whole matters. Ó ní Professor, I do not see how they will spare you because they know you are my principal confidant. Ó ní you think they do not know you? They know you are with me now. They saw you coming and they know you are with me now, and I cannot kill myself for the sake of what the country wants. Babangida ló sọ yẹn o. Ó lóun lè para òun nítorí tí orílẹ̀-èdè fẹ́. As at the time tó ń kọ̀rọ̀ yìí, ó ní it was astonishing to hear a general stating that he could not lay down his life for his country. It was clear that General Babangida was in a fix as of June 21st, 1993. I then proceeded to deal with the questions of who were these, they, and for what reasons would they want to kill the president and the president-elect if June 12th election were allowed to go forward. He named them in military and in ethnic categories. Sani, meaning Sani Abacha, is opposed to a return to a civilian rule. Sani cannot stand the idea of Chief Abiola, a Yoruba, becoming his commander-in-chief of army forces. Ibi tí mo ń lọ gẹ́gẹ́ rí, tẹ́ bá wo àwọn àlàyé tá à ń ṣe fún Bàbá Bọ́lá Ahmed Tinubu látẹ̀yìnwá, kì í ṣe pé a fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n ẹnìkan kì í pé gbọ́n, ẹnìkan kì í pé gbọ́n. Sorry, Yorùbá ní àmọ́ pé gbọ́n ni, àìpé gọ̀ ni Yorùbá sọ. Ṣùgbọ́n bí tẹ́nìkan bá ti ń sọ pé òun nìkan ni òun ló lè ṣe, òun ló lè fàtó, ẹni yẹn padà tẹ́ tí ó fàtẹ́ aṣọ àtẹ́bora. Wọ́n ríbi tọ́rọ̀ tó wà nílẹ̀ yìí lọ. Tẹ́ ẹ bá rí ọ̀rọ̀ tó wà nù nǹkan tí wọ́n kọ kalẹ̀ yìí, tààkà yìí, ó pọ̀ jù báyìí lọ o. Bọ̀ kókó kan tí mo fẹ́ fàyọ ń bẹ̀, òun ni wípé clause pé I don't want to see a Yoruba man becoming a commander-in-chief of army staff. Ìṣòro tó bá wọn lọ́hùn yẹn nìyẹn. Yorùbá ní ìṣòro tí gbogbo wọn ní. Tí àwọn Ìgbò bá sọ wọn ní Yorùbá ní problem wọn. Kí náà ń sá fún ìran Yorùbá fún? Wọ́n believe wípé tá a bá jà dá nǹkan pọ̀, títí wá yóò nítumọ̀ gan. Awólọ́wọ̀ sì ló jẹ́ kíkiní rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣèjọba. Kì í ṣe pé Awólọ́wọ̀ ṣàìdá o, ẹ má sì mí gbọ́, kì í ṣe pé bàbá wa Awólọ́wọ̀ ṣàìdá. Bàbá fi bí ìran Yorùbá ṣe ní ìmọ̀ àti làákàyè, wọ́n fi tukọ̀ Western region nígbà tí wọ́n pín sí region mẹ́ta. Bàbá òyìn wá fakọyọ gan. Ẹ má jẹ́ kí n tàn yín jẹ, níjọ́ tí máa wá mò ń bọ̀, mo ti páìlì gbogbo ìrìn àjò bàbá jọ. Níjọ́ kan máa mú wá, mo fẹ́ kí àwọn ọmọ Yorùbá fi ti gbọ́ àwọn ìrìn àjò t'Awólọ́wọ̀ rìn lẹ̀ Yorùbá. Ẹ̀rù Ọlọ́run ó báyàn pé sálùjànú l'Awólọ́wọ̀ ni. Ìgbà yẹn lẹ máa tó mọ̀ pé ikú Awólọ́wọ̀ ikú tí ò dáa ni. Ọ̀fọ̀ ńlá ló ṣe Yorùbá nígbà yẹn ló t'Awólọ́wọ̀ kú. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́yìn rí lẹ́ni tẹ́ ẹ mọ̀ pé ṣé Awólọ́wọ̀ ni. Iyì àtàṣọ àpọ́nlé tí ń bẹ lára wa nídìí whole world lénìí iṣẹ́ Awólọ́wọ̀ ni. Kí ni mo fẹ́ fàyọ? Wọ́n wá rí Awólọ́wọ̀ bí ọ̀tá, wípé níbo ló ti rówó tó ná? Bo l'Awólọ́wọ̀ ti rówó tó ná nígbà tiẹ̀ tí ò sépo? Níjọ́ tí epo Nàìjíríà ti wà
ìtawọ́lọ́wọ́ fowó kòkó ṣe wọn ò tí ì fi owó epo tán wà ní Niger Delta yìí wọn ò tí ì fi ṣe dòní. Láti 1970s tí wọ́n ti ń wa epo tí wọ́n ti ń ta epo Nàìjíríà story náà ni aṣọ ọ̀bọ̀mọyẹ náà ni ọmọye ti rìn òwò ọjà wọn lọ ọ̀rọ̀ Nàìjíríà ìjọ wọn ti répo lẹ́ẹ̀fì mọ̀ pé kódà téèyàn bá gbóyán nínú odó tán sì ṣe bẹ́ẹ̀ nínú èpo ẹ̀pà ẹni tí ó yòóyò òun lọ̀rọ̀ orílẹ̀-èdè nígbà táwọn Awólọ́wọ̀ ṣiṣẹ́ ṣe báwọn Sàdáù náà wà mẹ́ngbà yẹn ṣe báwọn Tafawa Balewa wà mẹ́ngbà yẹn ṣe bí Zik náà represent ilẹ̀ Ìgbò wáì tí wọn ò gbé nǹkan gidi sí lọ́dọ̀ wọn dòní tí ò sí nǹkan kan tá a fẹ́ kọ́ pé nǹkan báyìí ni achievement tí wọ́n rí nígbà táwọn Awólọ́wọ̀ ṣèjọba ṣùgbọ́n ibi tọ́rọ̀ tiwa náà ti wá yà wá lẹ́nu ìtawólọ́wọ̀ ṣe látìgbà náà òun ni wọ́n wá ń tún ṣe dọ̀la níbí ìmí ìwọ̀n tẹ̀tí pàtí wọn ò tún ṣe mọ́ ti bàjẹ́ òun lẹ́mọ̀ rí ọ̀nà táwólọ́wọ̀ ti ṣe yes eléyìí tó là látìgbà yẹn òun náà ló wà ń bẹ̀ àwọn ò là míì. So series of things ló ṣẹlẹ̀ nínú ìjọba wọn torí ẹ̀ la ṣe ń sọ fún wọn wípé tẹ́ ẹ̀ bá lérí ìjọba yìí ṣe ṣe jẹ́ kólúkálùkù kẹ́kọ̀ọ́ ìdání kólúkálùkù máa gbalẹ̀ bàbá rẹ̀ lọ. Ìdí táwa fi ń sọ rèé kì í ṣe pé àmọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n wà rò pé àmọ́ nǹkan tá à ń sọ wọn ò mọ̀ pọ́jọ́ ọ̀la wọn ní ń pa wá lẹ́kún làá fi ń sọ bẹ́ẹ̀. Kó mọ̀ wá padà dàbí orin Wàsíù Àyìndé orin Alhaji Wàsíù Àyìndé tó ní bí LLB ló mú wálé wọ́n ṣe lọ wọ́n ṣe bọ̀. Ewu kan ló wu bàbá Ọbásanjọ́ tó fi ṣèjọba lọ́dún mẹ́jọ tí ò fi rí nǹkan kan mú bọ̀ fún ọ̀ràn rẹ̀. Ewu kan ló wù. Ewu kan náà ní sí wẹ tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìbàbá tó wà ń bẹ̀ lọ́wọ́ yìí táà náà ò tí ì rí nǹkan pàtàkì kan yanjú fúnra wọn. Ṣé àwa táwọn lùlù pé ẹ jẹ́ kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ìdání ṣáwa làwa gọ̀ àbẹ́yìn tẹ́lẹ̀ ká máa forí tì í. A padà mẹ́ni tó gọ̀ láìpẹ́ yìí ojú yín ni gbogbo ẹ̀ ó ṣe. Ìdí nìyí tó ń jẹ́ káwa ọmọ wa ní láre-láre láti máa jẹ́ kẹ́ máa mọ bí nǹkan ṣe ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ò mọ bí nǹkan ṣe ń lọ. Ìtàn bá kọ àti ìtàn sọ jáde lẹ̀ ń wò ẹ rí láti àwọn áńgù kan pé tó bá rí báyìí só yẹ kó rí báyìí. Ẹ jẹ́ sọ nǹkan kan fún yín nípa ọ̀rọ̀ òṣèlú. Ẹlòmíì analyst ni kì í ṣe olóṣèlú. Ìwọ tó bá jẹ́ analyst tó o bá ń wo géèmù bó ṣe ń lọ tó ń rí pé yóò pé ní ìran Yorùbá ẹ̀ ń ṣeré ni àwàdà kẹ́ríkẹ́rì lẹ́ ń ṣe àwàdà kẹ́ríkẹ́rì. Nítorí jẹ́ kẹ́mi máa jáde kí n máa pariwo mo ti fọ̀ sí ìṣubú níwájú tó dẹ̀ máa le tó máa la yẹ̀yẹ́ lọ yẹ̀yẹ́ gidi kí dẹ̀ ni ó kọ́ sí yẹ̀yẹ́. Èmi inú mi dùn gan pé ilé Haúsá wọn bí mi sí mi ò yé máa sọ mo dẹ̀ mọ̀ wọ́n gan tá máa ń fèdè fọ̀ mo gbọ́ wọn dáadáa mo dẹ̀ mọ̀ body language wọn tá máa fẹ́ pàlùdà fún yàn. Àwọn bá wọn gbé dáadáa tí mọ́là bá fẹ́ ṣọṣẹ́ lọ́dọ̀ wọn àtàwọn Fúlàní wọn tó bá bá wọn gbé fọ́gọ́rùn ọdún tí ọṣẹ yẹn bá sọ fún wọn pé ìwọ ni wọn ò fi kó fa wàhálà tó wà nílẹ̀ ọ̀ lè mú jẹ bí wọ́n ṣe rí tiwọn ni wọn ò lè mú jẹ o kò sí ń tọ́ lè ṣe láyé kò sírú àlọ́ tí Yorùbá bá sọ pé àlọ́ òràn kà àwọn ará abíní jẹ́ bẹ́ẹ̀ kò sírù nǹkan tó lè ṣe ilé ayé tó bá jẹ́ wọ ni wọ́n mú kó lójú ọ̀nà tí wọ́n fi rí nǹkan fẹ́ ṣe wàhálà ìwọ̀n mọ̀ ọba àti wà pẹ̀lú wọn for 100 years. Torí ẹ̀ la ṣe sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu géèmù tẹ̀ ń play pẹ̀lú mọ́là yìí mo tó sọ lédè nìkan ní wàhálà yìí ó wọlé mo kàn rẹ́rìn ni wọ́n ní ó wọlé mo rẹ́rìn. Ẹ̀yin gan tẹ́ ẹ jẹ́ Yorùbá
state mẹ́rin ni bàbá Tinubu mú nínú nílẹ̀ Yorùbá, state mẹ́rin ló win out of 6. Nínú state mẹ́rin yẹn ibi tí wọ́n ti rí 100% Ọ̀yọ́ nìkan, Ogun state tẹ́ bá lọ wò slightly, Ọ̀ṣun Ondo state slightly, Èkìtì slightly, díẹ̀ ló fi ń beat. Ọ̀yọ́ nìkan ni májì yẹn ti fẹ̀. Èkó kò tiẹ̀ rí kó gan mú, Èkó tagbẹ́kẹ̀lé kò rí mú. Ọ̀dọ̀ wọn ni bó ti surplus burúkú fún ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu. Ilẹ̀ Haúsá ni náà, ilẹ̀ Haúsá ilé ní tẹ́ ẹ bá lọ lu wọn ẹ máa rà tán dá lórí ìbò 2027. Gbogbo wọn ọkàn wọn balẹ̀ pa wàláhì tàlẹ́. Bàbá gan mọ̀, bàbá Tinubu fúnra rẹ̀ mọ̀, àfi tí ó bá yẹ pé wọn à fẹ́ sọ fún yín ni pé 2027 lè mọ́ work. Mo mọ̀ pé he is coming to tell us pé 2027 ó lè mọ́ work. Bàbá is coming. Ìjọ yìí ni wàá sọ fún yín pé gbogbo àwọn aráàlú tẹ̀ ń wò yẹn wọn ò mọ̀ ń pa òṣèlú, tí wọ́n ní káwọn kan sọ̀rọ̀ sórí àtẹ́gùn káyé gbọ́. Ẹ mọ wo kéèsì kan tó ṣẹlẹ̀ recently lórí ọ̀rọ̀ tax reform tó ń sọ̀rọ̀ nípa ẹ̀. Ibi tí mo ń lọ gangan nìyẹn. Lórí tax reform mala take care slightly. Ọlọ́run àánú, mo ti sọrí níbi 4-5 years back nígbà tí bàbá Buhari wà níjọba tó ṣe first tenure ẹ̀ lọ́wọ́. Mo wá ń sọ fẹ́nìkan jọ́nà lọ́hùn, mo ní irú tax reform tí Lagos State ṣe tílẹ̀ Yorùbá ń gbẹ́kẹ̀lé, tá a believe wípé tó bá ṣe òun ló lè jẹ́ kí a lot of things work. Àwọn mọ́là ò ní gbà láéláé. Mo ti sọ látọ̀dún náà lọ́hùn. Àwọn tó bá ń wo fídíò yìí mo mọ̀ pé wọ́n rántí, tàbí àwọn tá a ti jọjọ sọ̀rọ̀ nípa ẹ̀rí wọn á rántí. Wọn ò lè báyìí ẹ̀. Immediately tí bàbá send bill yẹn sí house ni wọ́n pé bíríkó tó the whole northern governors, the whole emirs àtàwọn tó jẹ́ stakeholders wọ́n jókòó wọ́n ṣe meeting. Nǹkan tí gbogbo wọn dẹ̀ ṣe, wọ́n dẹ̀ fẹnu kò sí nǹkan. Àwọn yìí jókòó pé ẹnìkan jiyàn pé nǹkan tán fẹ́ àwọn ò fẹ́. Immediately wọ́n dẹ̀ ti agree lórí pé kò sí nǹkan tí ń jẹ́ tax reform lọ́dọ̀ wọn, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn. Immediately Ali Ndume as of today, Ali Ndume tó jẹ́ majority leader ní upper house, èyí là ń gbọ́ pé òun náà ti support motion wọn Northern Forum. Ibi tí mo ń lọ nìyẹn. So ẹ̀yin tẹ́ ẹ sọ pé àwọn tó gbé Yorùbá nation dání pórí wọn ò pé, ta ni òmùgọ̀ nínú àwa méjèèjì? Mo mọ̀ pé wọ́n padà dá òmùgọ̀ mọ̀ nínú àwa méjèèjì. Ẹni tó gọ̀ nínú wa wọ́n ó dà mọ́ láìpẹ́. Eré lẹ máa pè é, ó máa dàbí àwàdà lójú yín nígbà tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní rí display mọ́là. Wọ́n ń lo majority, wọ́n ń lo population lórí wa. Population náà ò jẹ́ ká Awólọ́wọ̀ rí wọn là mọ́lẹ̀ láti ìjọ yìí. Population yẹn mo sọ kíní kan fún yín níjọ́ ní. Mo ní tí mọ́là bá fẹ́ bà nǹkan jẹ́, wọ́n wà mú north central, wọ́n mú wọn mọ́ra against the south west. Nǹkan tó yí British plan kalẹ̀ fún wọn nìyẹn. Pattern tán ti create fún wọn tán fi ń bá wa janu, tá a rí beat, tá a fẹ́ ń pariwo fún Yorùbá nation. O lẹ́ ń gbọ́ lẹ́nu mi lẹ́nìí. Wọ́n mú north central mọ́ra. North central tó involve Ìlọrin, tó involve Kogi state, tó involve Nasarawa, Benue, àwọn state yẹn. Ṣùgbọ́n tó bá di pé ká pé múdùnmúdùn ìjọba, ẹ jẹ́ kí ẹnìkan dìde ní north central kó sọ pé òun fẹ́ ṣe president Nàìjíríà, wọn à ní dìbò fún láíláí tí bá ti sọ́dọ̀ wọn ló ti wá. Wọn ò ní fún ní chance àti contest. Ibi tí mò ń lọ
tí mo fẹ́ káwọn tí ò mọ̀ àwọn analyst wèrè yìí ibi tí mo lọ tí mo fẹ́ kí wọ́n lọ dé nìyẹn tẹ́ ẹ máa ń sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa òṣèlú lórí TV káàkiri tá a máa ń wò yìí wọ́n máa ń wò yìí bí ẹni tí ò mọ̀ nǹkan kan ni bí ẹni tí ò mọ̀ dògbà ẹ lọ wo history Nàìjíríà láti lẹ̀ ṣe ti rí èèyàn tó wá láti region yẹn rí tó contest ìbò ní Nàìjíríà tó dẹ̀ dìbò fún ẹ ti rí wọn tó ṣe primary ìdàbẹ̀rẹ̀ pé wọn kì í jáde ní primary level kó dẹ̀ wọlé ìtì àwa nìkan ìran Yorùbá nìkan lórí ra wa kó jọ Ìlọrin tí wọ́n bẹ́ kù lára wa Kwara State tó bẹ́ kù lára wa yẹn ó àfẹ́ tí wọ́n dọ́rùn àwọn tí máa ń pílìdì sí àwọn Kwara pé ẹ máa bọ̀ lára wa kí ẹ̀ ń dààmú náà fúnra wọn ni wọ́n ò jọra wọn jọ kan níta ń jà níta wọn ń fáìtì Kwara ó padà bẹ̀bẹ̀ fún tó bá yá ní ìgbà bá rí bá yá àwọn fẹ́ bàjẹ́ síbẹ̀ mọ̀dọ̀mọ́dọ̀ bẹ̀ wọn ò lè rí ètí wọn mọ̀ rí náà rí gọ́vnọ̀ àti sẹ́nítọ̀ ìyẹn jẹ́ ní sorry ẹ jẹ́ kí n la títí Kwara yẹn yẹn dáadáa nígbà tí ní 1983 tí Ṣàgàrí wọlé ẹlẹ́ẹ̀kejì tí àwọn àmì fẹ́ take over government lọ́wọ́ ẹ̀ tó dé dí àgbọn òun ló ní kú 1983 ẹ tún lọ tún ẹ lọ gbá research yín lórí ọ̀rọ̀ tí mo sọ yìí ìgbà tí dí àgbọn dẹ̀ bẹ̀rẹ̀ kú yìí Buhari gangan Jos ló wà kò sí nínú fíìmù yẹn rárá but immediately tàbí pé kú yẹn wà successful kí ni wọ́n ṣe nínú army wọ́n rearrange wọ́n ti láti lọ move Buhari wá ó ní àwọn kan tó ṣẹlẹ̀ o bọ̀mí ìráyè láti expatiate ẹ̀ lẹ́nìí wọ́n láti lọ move Buhari wá láti Jos kó wá gbà tó kó wá fẹ́ save Ṣàgàrí bọ̀gbà tó débẹ̀ òun láti sọ pé kú yẹn ti wà tó ti succeed ó declare ara ẹ̀ because wọ́n mọ̀ pé central ni ìdí àgbọn ti wá àwọn kan tó fẹ́ kẹ́ ẹ̀ délé nínú yẹn o náà fi fìdí àgbọn ṣe gbákejì Buhari everybody in the world mọ̀ pé ìdí àgbọn ló ní kú yẹn everybody ló mọ̀ pé ìdí àgbọn ló ní kú yẹn but àwọn analyst tá máa jáde ọ̀rọ̀ kúlíkúlí àti gàárì àtọ̀rọ̀ epo nìkan náà lè sọ̀rọ̀ pa ẹ̀ ẹni tó bá jẹ́ ọ̀rọ̀ politics Nigerian politics ẹni tí oríire ò bá pé tí ò bá mọ bó ṣe bẹ̀rẹ̀ láti 1914 kó mọ̀ dà sí kó mọ̀ wòran àwọn olóṣèlú yẹn mọ bí ṣe ń lọ àwọn mọ̀ tí wọn ṣùgbọ́n àwọn tó ń pẹ̀lú àwọn political analyst ẹ mọ̀ fúnra yín lè rí jẹ ní tẹ́ máa ń fúnra wọn lè rí jẹ báyìí máa ń rẹ́rìn ni pé àwọn lè mọ̀ kankan kò síbẹ̀ ṣe fẹ́ ṣe the only thing tó lè jẹ́ káwọn ríjọ yìí ó ní òkìkí kíra ìwòràwọ̀ tí wọ́n náà jáde ó ní kírú ilẹ̀ Yorùbá ká break up ká yọ jáde tábà sílẹ̀ yọ jáde àwọn tí ó yọ jáde lára Nàìjíríà pọ̀ kì í ṣe mẹ́ta kì í ṣe méjì mẹ́rin o yóò fẹ́ tó 7 sí 8 tí kì í tán mọ̀ pé kíní yẹn ò lè fẹ́ fún àwọn láíláí kílẹ̀ tí David Mark yóò di president Nàìjíríà David Mark tó wá láti Benue wáyé tí yóò di president Nàìjíríà ṣe bó lágbára ṣe bó lẹ́nu ń bẹ̀ ṣe bó wà ní àwọn tí wọ́n lò against Abiola wáyé tó wà dà wọn ò ṣe kò nígbà tó contest ní PDP ní primary wáyé tí ò wọlé tí ì dá nǹkan kan mọ̀ ẹ̀yin analyst wèrè torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ pé ẹni tó bá sọ pé Yorùbá nation pé kò ní stand òpònú ọmọ Yorùbá ni tí ó sunkún lọ́la ẹkún ọ̀la ni wọ́n fi ń ṣeré bàbá Tinubu mọ géèmù tí wọ́n ń play wọ́n ṣe wà yẹn wọ́n mọ̀ pé the only solution ni àwọn fúnra ara wọn ti sọ́rí ṣùgbọ́n nítorí àtijọ́ àti mú àwọn èèyàn kùnà láti sòdodo ṣebí Tinubu ló sọ pé he doesn't believe in one Nigeria ṣe máa lo against ẹgbẹ́ àtọ́fẹ́ contest the election eléyìí ṣé pépà wọn ò rí pépà tó sọ ni tó ti sọ ni àbẹ ògbé pépà yẹn jáde kí gbogbo ayé ó rí kí ló táwọn yẹn ò padà lọ bá wọn pé ọ̀rọ̀ tẹ́ sọ ń gbà yìí kí lẹ rí tẹ́ fi sọ̀rọ̀ yìí kí nìdí tẹ́ fi sọ kí ni lè rí yóò sá ní nǹkan tó rí gbà yìí tó fi sọ yóò dẹ̀ ní nǹkan tó rí lẹ́ni tí ò fi padà sọ mọ́ lẹ́fì mọ̀ pé àbòsí ń bẹ lára àwọn èèyàn wọ́n kàn fẹ́ káwa ọmọ jìyà wa àràn Yorùbá kan kákan máa forí fọ́ ká máa forí tiwa fọ́ àgbọn lọ
káwọn ayé tí wọ́n mọ̀ nítumọ̀ nǹkan tán fẹ́ nìyẹn. Ṣùgbọ́n o mo ti sọ gbogbo ọ̀rọ̀ tèmi fún yín ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá, ẹ má dákẹ́, àìdákẹ́ yín òun ni ó gbé yín délẹ̀ lérí. Tẹ́ ẹ bá ti dákẹ́, tẹ́ ẹ ń fojoojúmọ́ ọjọ́ ayé yín sọ, tẹ́ ẹ ń kọmi ní òmìnira, tẹ́ ẹ ń fọkàn yín sí, yóò bọ̀ sí lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ìrìn àjò tá à ń rìn kò ní já sásán o. Wọ́n ti ní àmọ́ sọ̀rọ̀ bí a bá ba dé mọ́ lórí atẹ́gùn, ẹ máa gbọ́ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ bó ṣe ń lọ. Àwọn èèyàn sinmi, ẹ fọkàn yín balẹ̀, yóò ṣeé ṣe lágbára lọ́wọ́ Elédùmarè. Tí mo fẹ́ kẹ́ máa sọ nìyẹn, ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kísà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Oòduà. Ẹ jẹ́ ká forí korí. Gbogbo ọ̀dọ́ ilẹ̀ bàbá wa. Lọ́mọdé làgbà lóbìnrin lọ́kùnrin o. Òmìnira la fẹ́. Ọmọ Oòduà kí lẹ fẹ́ o. Yorùbá nation ni o. Kéku lè ké bí eku. Ẹyẹ lè ké bí ẹyẹ. A ò fẹ́nikẹ́ni lọ kàdá dúró la fẹ́. Olúkálùkù dájọ́ orúkọ bàbá rẹ̀. Lórí ilẹ̀ wa o. Ẹ ò bá lẹ́gùn bàbá ní òjò bí ó sì jó mọ́ bàbá nìkan ò lè mú ní sí. Àló ti tó gẹ́ ẹ ò ṣe mọ́. Ìrẹ́nijẹ èyí ti tó gẹ́, ìfìyàjẹni ti tó gẹ́, ikú ọmọdé ikú ọ̀dọ́ a ò fẹ́ mọ́ nílẹ̀ bàbá wa. A fẹ́ kí èdè wa ó di pàtàkì gúnlẹ̀. A ò fẹ́ ètò ìjọba tipátipá mọ́ gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ọ̀bàlújẹ́ ènìyàn yìí ẹ kó ráńgà yín ẹ máa lọ. Ká lè fúnra wa ní ètò ààbò tó péye lórílẹ̀ bàbá wa. Ìyà tá a jẹ tó lọ́wọ́ àwọn ará òkè ọ̀hún, ìfipábánilò yìí a ò fẹ́ mọ́. Bíbani ní nǹkan oko jẹ́ dídá ẹ̀mí àwọn àgbẹ̀ légbodò ó ti sún wa. A kì í bá ní tán ká fani nítàn ya, ẹ jẹ́ a máa lọ ká lọ gbòmìnira tiwa.